Naam. ẹlẹ́ẹ̀kejì òun ni pé àwa àfa àtàná pẹ̀lú àwa àfa àtòní ìjẹ́ sáfù kan náà làwà. Ṣá lè bá wọn. ìjà lè bá àwọn àfa àtàná àkọ́kọ́ ni wípé àkọ́kọ́ mọ ibi táwọn àfa àtàná àmọ́ ojú ẹsẹ̀ bí wọ́n gbẹ́sẹ̀ lé mọ́. yèèpẹ̀ ojú ẹsẹ̀ àwọn àfa àtàná ti parẹ́ àti yèèpẹ̀ ojú ẹsẹ̀ àwọn àfa àtàná yèèpẹ̀ ojú ẹsẹ̀ wọn ti parẹ́. kẹ́ni nǹkan máa wò wípé lóòótọ́ àwọn àfa sì ṣẹ́kù nulẹ̀ àwọn tó ṣẹ́kù nulẹ̀ ń àwọn àtàná ohun tí wọn èkú àwọn lọ́sẹ̀kù àwa tòní tà ń bẹ létòní tà ń bẹ ojú ẹsẹ̀ àwọn àtàná wọn àsì ń bẹ mọ́ àwọn àfa àtàná dára tọ́pọ̀ kọ́sìm wọ́n ti dára tọ́pọ̀ àkọ́kọ́ ni wípé kíní kan bẹ tí Ọlọ́run fún àwọn àfa láwọn bàbá àtàná tí wọ́n lo ayé tá a bá erípa wọn àwọn tá a bá àwọn tí wọ́n bá àwọn tí àwì àtàwọn táwa náà bá inú àwọn àfa àtọ́sẹ́kù ẹ gbọ́ inú àwọn àfa àtọ́sẹ́ kíni inú àwọn àfa àtọ́sẹ́kù náà bàbá wa àgbà àfa wa àgbà ilé tátàmbàrà bàbá wa ìmáàmù ojú ẹkún sàlẹ̀ tó kú kọ́lọ́hún bá wa fi rí jì wọ́n. Àmín. wọ́n ní wọ́n ń bẹ lọ́dọ̀ bàbá wa àgbà ńlá arókùn wọ́n ní wọ́n ń bẹ ń ta bàbá wa ńlá arókùn lọ́dún náà àwọn ìdáyé Masha Allah. wọ́n ní wọ́n ń gbé wọ́n ní àwọn oní ológun ó ti yé báwọn wọ́n wá ń kọrin o wọ́n ń kọrin bọ̀ wá wọ́n ń ṣe gbogbo ẹ̀ bọ̀ ó ti yé báwọn lé bàbá wa ojú ẹkún mamu tata ojú ẹkún sàlẹ̀ wọ́n bá ní kọ́ ọmọ kó sọ wọn pé ẹni wọ́n padà wọ́n gbọ́dọ̀ gbábí wọ́n ìgbà tá a fún àkọjá ẹ padà wọ́n ń pa àwọn òní padà ní bàbá náà bá dìde bàbá wọn bá fi ẹsẹ̀ lé ilẹ̀lẹ̀ wọ́n rìn lọ báyìí wọ́n sì rìn bọ̀ báyìí pẹ̀lú ọkọ̀ ọlọ́run àwọn lẹ́yìn tó bá tó bẹnu ẹkọjá ń bí ojú ẹsẹ̀ mi yìí káì ọkọ̀ bá ní kínú àwọn ológun tààrà ọkọ̀ bá ní èwo ní jẹ́ báwọn ní kọjá nígbà tí ó dán kankan bí ojú ẹsẹ̀ ní àfà ẹ rò pé iná ẹlẹ́tíríkì ìjọba lọ ní sẹ́wọ́ yìí ni ọ̀nàlẹ̀ bàbá ní ndé padà ó ní kú ayẹ́kọ́ ọmọ agbára ọlọ́mọbẹ̀lẹ̀ adé padà ogun ọba padà lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. irú ẹ̀dà lónìí a sì máa tara àwọn tàà mọ́ sọ́fà aláàtí tara ìsì wa àti chicken àpọ́dà síbi táyé jẹ́ àtà ẹnu nǹkan tó kú táwọn àfáwò tí ìtà tí wọ́n ètí ìgbéta òun ni pọ́ kálùkù ránù lé kọ́ta fáwọn ìkọ́ta àbá gbogbo tí ń jẹ́ ìjà àfá àpáta ni wọ́n ti tà Sáà ló lè dẹrù kàrámọ̀ mọ́ báyìí. a lè dán wò bó o sì dán wò ìtọ́lọ́hun èkún ọ lọ́wọ́ òun ni kó ní nǹkan mẹ́rin èyí wọn là ń pè ní haiba nǹkan mẹ́rin ló wà ní kó tó ní haiba èyí tá ń pè ní haiba òun ni ká pè pé ọ̀wọ̀ láyé sọ̀wọ̀ tá ń fógun ṣe ọ̀wọ̀ tọ́lọ́hun ni wọ́n ń pè ní haiba kí wọ́n rà àfà kó didi olórí ìlú orí àfà kó sì lọlẹ̀ ọgbọ́ kọba lórí àfá káàfọ́ ọmọ bọ̀wá kó sì dìde lè ràgẹ̀ ìyá marhaba ẹ ma wulẹ̀ àfá ó ti yé kí gọ́ọ̀nà orí àfá kó dìde lérí àgẹ̀ lérí àgẹ̀ ọlá rẹ̀ kéyìn ó tó lọ ní irú nǹkan bá ní ẹ̀yìn bá ń ṣe kí ní fánú yẹn kéyìn ó tó lè nírú eléyìí kéyìn ó tó lè nírú nǹkan bá ní ó gbọ́dọ̀ ní àwọn nǹkan mẹ́rin kí haibà wọn tó bọ́ sí la kó tó di wípé àwọn ẹni ayé ó máa rá àfá àwọn sì máa lọlẹ̀ Masha Allah. wọn ò ní lè síjú wo àfá báyìí ọgbọ́ ṣe bí wọ́n lójú àfá ń dá sàláàtì ṣe bí wọ́n lójú aláfá ń dá gbé ojú wọn wọ́n débi wípé àfẹ́yẹ sábà síjú wo yẹn báyìí torí bọ́ bá síjú wọ lásìkò tí bá ń bínú lọ́wọ́ nǹkan lè ṣe yàn ṣé o sá sí náà wíwẹ̀ bí bá bá ń dá bá wù ọ tó bá bá yọnu Ọlọ́run pàdé tiẹ̀ dànù bọ́ bá sì bá bínú àfá ń dá pàdé nǹkan sí ọ̀nù ni
ọwọ́ mú àfa náà máa dojú bọ̀lẹ̀ wọn sábà wúyàn pàápàá jùlọ tó bá ń bínú sí yẹn wọn ní wọ́n ń tọ̀ wọ́n gbé táwọn bá síjú wọ ọlọ́run lè máa fi nǹkan ṣe ojú yẹn ti wọ́n ojú yẹn ti wú ọlọ́run jù ojú yẹn ṣe kí ni ó ti wú ọlọ́run jù wọn ò fi wo ayé wọn ò sí wo ayé wọn ò sí wowó wọn ò sí wọlá wọn ò sí wo iyì wọn sì wo ọlọ́run wa ìmọ̀lẹ̀ ọlọ́run tàjálẹ̀ ọlọ́run wa wọnú ojú náà ó wá di wípé bí èèyàn bá wò ó lásìkò tí ń bínú lọ́wọ́ ọlọ́run ó sì máa bínú tó ń tọ̀ nǹkan mẹ́rin ni àkọ́kọ́ ń bẹ ni wọ́n èyí tá ń pè ní alqanaa àfa gbọ́dọ̀ ní ayọ̀ ọkàn dédé ntọ́ bá bọ́ sọ́dọ̀ àfa kójó tóun máma wá kọ́pọ̀ alahaakumu takadhur atadhurtumul maqabir àfa gbọ́dọ̀ wá kọ́pọ̀ ọgbọ́dọ̀ wọ́n èmi ẹ̀ ń di ẹrù àfa ń di ẹrù bí ẹni tí ò ní lálùkìyàmà ó ń di ẹrù bí ìgbà tó ní lálùkìyàmà ẹni tí ó ṣe wá sí wípé ẹ wáyé ma níwọ̀n ba ẹ̀yin náà wo bí wọ́n ṣe ń lálàṣe gbogbo tí wọ́n rí ẹ̀wọ́n bá ṣe ń fowó ṣòfò tó ń bà nínú owó ibi tí ò ní àǹfààní kankan bẹ̀ ọwọ́ níbo tí ń bà nínú owó tó ń lálàṣe owó ni bẹ́ẹ̀ ni háìbà ọlọ́run wa sọ̀ kalẹ̀ sí ọ̀la àwọn àlè pàṣẹ yọ̀ọ̀ṣẹ̀ ó ní mú méjì ó mú owó àbí kó mú àṣẹ ọlọ́run àtowó àtàṣẹ ọlọ́run yìí pàdé kọ ọgbọ́n ìyẹn gbọ́dọ̀ ní kọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó ní wàrà àlùwàrà àṣàjẹ́ ni pé ntọ́ ọba fẹ́ jẹ ọyẹ ẹ̀wò sí halali ni àbí haram níbo la ti wá rí kọ̀nà àmà kò sí kọ̀nà gbogbo wa yìí náà níjọ́ ń ṣe o kì í jẹ́ pé àfa kan là ń bá gbogbo apáta ni o láyọ̀ ọkàn o ti wà wọn ní pín Islam kó wá di pátì torí owó a sì lásàjẹ béèyàn gbowó fún wa nísìn kẹ́ni kó bó àdọ̀ mi nísìn ìmọ̀ abẹ́rẹ́ kí n bolo tiri kí n kọ́ ọ̀kan tẹ̀ ń gbàdúgbò bolo tiri. wọn àtọ́lọ́run nìyẹn. a ní wọn àtọ́lọ́run ságbó wa káwọn máa náwó mọ wá gba owó ni ẹ wá rò wípé irú àṣẹ táfà ń dápa èmi náà wàá pàṣẹ pé ọyá jòkó ń bẹ̀ wọn wọn kò ní jòkó kankan wọn náà sì jòkó wọn mọ fi lépè tá à ń ṣe ò lè ṣe irọ́ là ń pa a ní tí àwọn tàná fi sọ pé báyìí ní òdì tí ó sì rí bẹ́ẹ̀ ẹ wo yàfa àti ndé pẹ̀jọ́ ni ha nǹkan ọ̀sẹ̀ ẹ wo yẹn ní èpè ọ̀sẹ̀ èpè ní ọ̀sẹ̀ yìí. kò sí lè ṣe. ọ̀gbọ́n ọ̀nà àtó wàlúwàrà ẹlẹ́ẹ̀kẹta ni azuhudu ó ti yé báwọn azuhudu bima fi aidin nas ká sá fún ọlá tí ń bẹ lọ́wọ́ olówó ká sá fún ọlá tí ń bẹ lọ́wọ́ gọ́vnà ká sá fún ọlá tí ń bẹ lọ́wọ́ pírẹsidẹ́ǹtì ká sá fún ọlá tí ń bẹ lọ́wọ́ àwọn ẹni ayé ká sá fún kún tó máa fi wá wa ká tó tilẹ̀kùn mọ́rí pé ẹni ìsínlé wọ́n ní gbówó bọ̀ ní ìsínlé kọ́ ìyàn lódì ọ̀pá ọlọ́lá tí àtolówó ti pẹ̀lú owó rẹ̀ àti gbogbo nǹkan rẹ̀ òun ní wá dọ́dọ̀ rẹ̀ ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ní àtàkùà òun ní bẹ̀rù ọlọ́run pàpín ẹ̀ náà wà nù ọ wà ní bẹ̀rù ọlọ́run òun ní máa bá tìyàn jẹ́ òun ní máa ṣàṣìyàn òun ní máa ṣàbúrú fọmọ ọlọ́mọ òun ní máa jẹran àfẹ́ ẹgbẹ́ rẹ lẹ́yìn ó sì ní bẹ̀rù ọlọ́run débi wípé òun ní pa ẹnìkan lẹ́kún kí wò ó fi jayé ó ní bẹ̀rù ọlọ́run òun ní lòlòkulò ó mọ sọ níbi alukọ ti jẹ ẹ̀ta náà nígbà tó gbé olóńgbò ìwọ tó fẹ́ sọ fún yàn yìí pé ńgbà náà yìí pé nǹkan ó sì ọ wá tákù àwọn àfà ìwọ tó ti gbé olóńgbò tí wọn náà á sì mara rẹ olóńgbò àyè ó sì fọ́ odó mọ́ lérí láàyè ọwọ́ fọ́ odó mọ́ lérí ó jù sínú agbada àsínrín òmù láàyè òun lè tíún pí ó dínú agbada ọdí ọlọ́gà olóhun èké oní èké lóòótọ́ àmára ní ó jù nú náà láàyè bẹ́ẹ̀ ọwọ́ mú yíò tán ọwọ́ bá kòkó adìẹ wọ́n láà já ọrùn yíò ní ọfà ọrùn já fáwọn okùn méjì nú ẹ̀ ọwọ́ dú òkè tí ọ̀dá ẹ̀jẹ̀ sí ọwọ́ mú ọmọ ka òkú àbí ọrùn ọwọ́ ẹ̀ ó jù sínú ẹ̀ ọlẹ́nu àfihàn àbí kọ́ra pé ní òní ọ̀dáadé àtàpàpọ̀ aláboyún ọwọ́ ṣe gbogbo ẹ̀ tán ọwọ́ ń lè fi sinapu lò ó ní nítorí pọ́ ọ̀fẹ́ lówó lọ́wọ́ ṣé irú gbogbo olókùlò tó ń lò yìí ṣé irú ẹ̀ ni wọ́n fi pàṣẹ tírú àwọn àfáàndá ń pa
sẹ́rù ẹ̀ ló ń fi pàṣẹ tó bàbá wa Shehu Kamali ń pa sẹ́rù ẹ̀ lè pàṣẹ tí gbogbo àbábá àgbàdìgbò máa fà àgbàjì gbogbo àwọn àfà tí wọ́n ti lọ àfà ń sóró bàbá Sheikh Adam irú àṣẹ tó ń pa bẹ́ẹ̀ lọ́pàá ò ní bẹ̀rù Ọlọ́run àfà dájú àwọn tẹ́ wí yìí àwọn ti rí yín tán wọ́n ti mọ password àti code àti gbogbo ẹ̀ kò sí ń tọ́ pamọ́ ń pa àwọn àfà fún wọn gbogbo tẹ́ rí táwọn oníṣẹ̀ṣẹ̀ àtàkì wa òun ń tọ́ fa tán fi àtàkì wa ni wípé wọ́n ti rí wa tán àwọn èèyàn wa ti dọ́dọ̀ wọn àwọn àfà Islam wọ́n ti dọ́dọ̀ wọn wípé ẹkùn táwọn bàbá yín ní jáde táwọn bàbá wo òṣìṣẹ́ mọ́ wọ́n ti wá nǹkan tí ń bẹ lọ́dọ̀ àwọn ṣẹ̀ṣẹ̀ ẹkùn tí lọ́dọ̀ àwọn bàbá jáde ogun tí àtàwọn bàbá láwọn fi wá kalẹ̀ fún wa kò ṣiṣẹ́ mọ́ kò tó wá jẹ ya tí arúgbó alágàdá mi ń kúlù mọ̀kánì owó díẹ̀díẹ̀ ní gbé wá ẹgbẹ́ yìí tí ọmọ gbé wá tá ń pè ní gbé wá pàyẹ́sù rákàláwò tó ẹ ti gba tí ń bẹ lọ́wọ́ wọn àwọn ṣẹ̀ṣẹ̀ wọ́n ń lálì wọ́n wá àtàkì ẹ wá rí nǹkan kan ṣe kò sẹ́ni tó wá ó kọ Ọlọ́run tí ó fi di wòlíì Ọlọ́run mọ́ ó kọ Ọlọ́run tí ó fi dolówó ní wá báwo lẹ́sẹ̀ pa gbogbo ẹ̀pọ̀ tọ́lọ̀ ń bá wá rán rú ẹni báwọn sí wa pé wá ta wájí ebó ní ká padà sínú ilé ni ebó ní ká mọ̀ àgànú wọn ká sì padà sínú ilé èyí ẹjá wàdọ̀ padà èyí tí àwọn ń bínú èyí kí ni tó ń bí wanú tó fi wá kọ̀ rẹ̀ pé ẹ̀ẹ́dẹ̀ pé bá ṣe ẹ̀jẹ̀ ni kí ló dé eléyìí náà bímọ wọn kálukú náà ló bímọ a ní ẹ ṣe pèlè ntòwíwù ni ẹjẹ́ awo kí lọ́fà ọ̀ṣọ́ Ọlọ́run kọ́ ní ń bá wa wí èyí táwọn ọ̀nà ti káwọ̀ òrò ń débi pé kéèké jẹ́ pọ́lọ̀ ní ń bá wa sọ̀rọ̀ yìí ṣàdúgbà náà wọ́n yẹ àwọn àfà gbogbo nǹkan wọn ti rí o ẹ má jẹ́ àdọ́wọ́ bo nǹkan kan mọ́ láwọn àfà gbogbo èyí tá a sì ń bá bọ̀ wáyìí kékeré yìí tá a bá padà sọ́fíìsì tọ́lọ̀ ní a padà sí ẹ̀sìn tí ó sì àwọn àfà yóò jù báyìí lọ àmàbùkù ní kó bá àwọn tí wọ́n jí àgbàlagbà tí ń bẹ nulẹ̀ táwọn ò ṣe é báyìí torí bá ti ń sọ yìí náà àwọn àfáà tá ń bẹ ń ta àwa là ń kéré ibú yìí wálé fáwọn àgbàlagbà tí ń bẹ nulẹ̀ àwa là ń kó wálé fún wọn àwọn ọ̀dọ́ àfáà àwa tá a jẹ́ ọ̀dọ́ àfáà àwa là ń kó eré ibú àtàbùkù àtẹ̀sìn yìí wálé fún àwọn bàbá tó bí wa tí wọ́n bẹ nulẹ̀ táwọn ọmọ nǹkan kan nǹkan yìí tọ́ra wa là ń lè bá wọn àwọn bàbá wọn ò ní jáde lọ bìkan ibi wọn bá pè wọn sí ẹni bá wọn bẹ lẹ́yìn òde àdúrà kó wọn pé a kó wọn a sì kú wọn pè wọn ẹsẹ̀ wàá pè wọn lé wọn tó wá ni bá a ti bá wọn nù ni àwa nísìnyí là ń lè dù á tó máa dù mọ́ra wa lọ́wọ́ ni wí ẹ̀rọ kan yẹn fún kọ́mi síbẹ̀ náà jọ sọ̀rọ̀ ẹ̀rọ kan èmi ní èmi lágbájá kọ̀ wá sí haiba lára mẹ́rẹ̀ẹ̀rin yẹn natija tí ó bí haiba alqanaha alwara azuhudu atakwa ó ti bá wọn àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí rìsọ́ọ̀tì rẹ̀ ẹ̀sáàmù mẹ́rin mawadu mẹ́rin mọ́dàkan subject kọ̀ọ̀kan ni wọ́n subject kọ̀ọ̀kan ni àsàjẹ kálásàjẹ subject kan ni kí a ní ayọ̀ ọkàn tọ́lọ̀ ń bá fún wa kájú tó wa ó di méjì subject ẹlẹ́ẹ̀kẹta òun ni kásákò lọ́dọ̀ tí ń bẹ lọ́dọ̀ olówó ká má wo bẹ̀ níjọ́ wọn bá fún wa kágbà àmọ́ ká má fàǹtúláṣì lọ́wọ́ wọn ká má fògùn gbà lọ́wọ́ wọn ká má fi rọ́gbà lọ́wọ́ wọn ká sì má sojú kòkòrò mẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ìbẹ̀rù Ọlọ́run ká wá bẹ̀rù Ọlọ́run ká má lòlòkulò ká má wá wà hùwà tá a bá ti wá délé yìí ṣe yọ́ wa bí sugudu yọ́ wa bí kí là ń pè haiba sí wa la haiba wọn ni pé báwọn yẹn bá wá rí wa yìí máa ń lé Ọlọ́run ni wọ́n máa wá rí lójú wa wọn ò ní mọ̀gbà tí wọ́n tẹ̀ bá. bàbá ìmọ̀mọ́ àgbà ń lọ ni ọlọ́mọ́sà bá wa mójútó bàbá ọlọ́mọ́sà bá wa mójútó bàbá ọlọ́mọ́sà bá wa mójútó bàbá kó jẹ́ bàbá ọmọ bẹ pẹ̀lú àlàáfíà bàbá wa ìmọ̀mọ́ àgbà alẹ́sọ́ bìmílì ìlfàm míàfìmíà bàbá ìmọ̀mọ́ àgbà inú gbogbo tí ń jẹ́ àfà láyé lónìí tí ń jẹ́ àhímà láyé lónìí ní gbogbo àyè kò sí bàbá ìmọ̀mọ́ àgbà kò sí gbogbo olú mọ́ pé èyìn pàfi kò sí ó ń bẹ lóde ta ń tó bẹ̀ ó ń kálukú ọ̀pá lọ́lọ́ ni wọn ò bí ó ń tọ̀hún da bàbá ìmọ̀mọ́ àgbà lọ ni ta ló ń tọ̀hún àfà àbò ló ti ń bọ̀ níbo ló ti ń jẹ́ àfà àbọ̀ olówó wo ni ọ̀nbolo ti lówó oníyìwú ni ọ̀nbolo ti níyì ọ̀hún
tó wà níwájú bàbá mọ́mú àgbà àbí kọ́ pa lọ́lọ́kọ́ ṣe báyìí ó tó bẹ́ẹ̀ a ti sọ kẹ́lìmọ̀ kan ìjọ tẹ́nìkan wá fẹ́ dán rẹ̀ wò tó fẹ́ wo rẹ̀ bàbá mọ́mú àgbà fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe nǹkan kan lóde ó ń tọ́ wá ní ẹ gbọ́dọ̀ ṣe lápèjúwe kí wọ́n fẹ́ ṣe kútúbà padà ẹ gbọ́dọ̀ ṣe kútúbà ni bàbá wa dákẹ́ báyìí lápèjúwe nù ní sọ bí nǹkan àwọn ti lọ mọ̀kàn ọ̀rá sọ báwọn oní ní sọ bó ti lọ gan-an bàbá wa dákẹ́ wọn wò báyìí bàbá ní kò ṣẹlẹ̀ rí kò sì ní ṣẹlẹ̀ jókòó pẹ̀lú jàlálà àti tó nà ní ilẹ̀ ẹlẹ̀ kò mọ̀ ká tó délẹ̀ ẹlẹ̀ tó jókòó lẹ̀ kò sì dìde tó wọ́n parí gbogbo program ẹ̀kan náà ni oníwúlẹ̀ méjì èyí wọn ò jù báwọn lọ wọn yẹn ọ̀rọ̀ pọ̀ mi ní sọ yìí ò jù báwọn lọ Mọ̀lánà Sheikh Adam ìjọ tí wọ́n ń bẹ tí bàbá ń bẹ láyé táwọn dí àgbọn àti Buhari tí wọ́n ń bẹ níjọba lọ́dún náà wọ́n ń bẹ ní Dodon Barak ni wọ́n bá ní dí àgbọn àti Buhari bá bàbá Sheikh Adam wípé àwọn fẹ́ kí bàbá ọmọ wá ṣe tafsiri fáwọn ní Dodon Barak láyé Asorọ́kì ní presidential tani àfáà wo ní ọgbọ́ kọ́dà kọ́ jẹ́ chairman ká tó wá pò didi first citizen. Ọlọ́run ti bá alákàṣẹ wa nù. bí ìgbà tí Tinubu bá pèèyàn pé káàfáà kọ́ ọmọ tafsiri fún l'Asorọ́kì ẹ rí pé àfáà òun ṣe ríire láyé àfáà òun mọ̀ ráyé wa gbogbo pípa ayé ni ó gbé wọ́n wà ní òun ní nọ́mbà 1 nu gbogbo àwọn aláàfáà tí ń bẹ láyé wọ́n wà kí àfáà tí president lè pèpè wá ṣe wá sí fún un láàyè òun ọwọ́ bá Sheikh Adam Sheikh Adam wa ní l'Asorọ́kì yẹn kí n máa wá ṣe wá sí bàbá ní tọ́lọ̀ ń gbé fún méjì yìí lọ bàbá atani Allahu khairu mimma atakum èyí tó fún méjì yìí lọ ibi tí n ti ń ṣe wá sí ìjú ọ̀rọ̀ yìí lọ àwọn ọmọ akéwù ní ń ṣe fún àwọn ògo tí ń bọ̀ lọ́la tí wọ́n ń bọ̀ wá tún ìsìlámù sí lọ́la àwọn ní ń kọ́ bí wọ́n ti ṣẹ̀sìn àwọn ní ń kọ́ bí wọ́n ti lùmọ̀ àwọn ní ń kọ́ bí wọ́n ti mọ Ọlọ́run àwọn ní ń kọ́ bí wọ́n ti máa ṣe tọ́lọ́run àwọn ní ń ṣe wá sí fún gbogbo ara ayé gbogbo àwọn mùsùlùmí àwọn náà wá ń wá báwọn náà fẹ́ jàǹfààní ẹ̀ kí n wá fẹ́lẹ̀ yìí lẹ̀ kí n fa wọn tí ń bíúdì fún ìsìlámù lọ́la kí n fi lẹ̀ kí n wá wádùn ẹ̀yẹn ní ayé èmi Ádámù ò ní ṣe bẹ́ẹ̀ ẹni bá fẹ́ gbọ́ wá sínú yín kọ́ wáyà yìí ẹni tí ó bá lè wá kó jòkó ẹ̀ ọlọ́wọ́n sábà wa kẹ́ Sheikh Adam wọ́n sábà wa kẹ́ bàbá wọ́n sábà òun bàbá tó níjọ bẹ́ẹ̀ bá rí bàbá tó níbo ti rí bí bàbá tó bí wọn tí ì sẹ́nu wọn èé wá olówó kí wọn èé wọ́ lọ́la kí wọn èé ṣàyànjú rà kí ọgbọ́ wọ́n wá bẹ̀ wọ́n wípé ó wù wá náà ká jàǹfààní yín bẹ́ẹ̀ ni náà ni ẹ fẹ́ jàǹfààní mi òkè ọtí dáa báwọn ni wọ́n ké bàbá wa Nakibul Ashrafi pé Salati ìwọ tẹ̀lé wọn máa lè nu tí mo kọ́ máa lè lò fún Ọlọ́run lè practice wọ́n wá bàbá wa Shehu Salati pé kí wọ́n máa lọ lè ṣe nígbà tí yẹn ti practice máa lè practice ń ta akọ ọba ó ti lò máa lè lò lọ́hùn àfáà wo ló lè ṣerú ẹ̀ irú wọn ni ọ̀kàbùkù tún lọ Babiola ti tó ní tí n bá ń bọ̀ wádọ̀ bàbá Sheikh Adam lẹ́nu géètì ní ó ti bọ́ bàtẹ̀ ọlọ́lá ẹni tó yẹ pé Nàìjíríà ọ̀kan ni nígbà náà yóò bọ́ bàtà ni bàbá Sheikh Adam wa kú Abiola wa ń bẹ nínú ẹni ó gbé òkú Sheikh Adam Abiola ọwọ́ abọ́ gbogbo ọlá rẹ̀ àti gbogbo ẹlẹ̀ ọwọ́ adẹni ó gbòkú èsì ń tó àga fẹjá alùbáríkà òkú bàbá Sheikh Yahya Murtada ìjọ wọn kú èmi bẹ́ẹ̀ ní 95 tí ọ̀rọ̀ Sheikh Yahya kú ìdí àgbọn ọwọ́ nu ẹni ọgbẹ́ sàárè aṣọ white báyìí lọ́wọ́ àbí àfà aṣọ white lọ́wọ́ tójò ń rọ̀ níjọ́ náà tójò wọn fi ń gbẹ́ sàárè ibi wọn kọ́ gbẹ́ sí lára lé wọ́n ní àbáṣà ẹnìkan nígbà àbáṣà sọ́ọ̀lẹ̀ pé iwájú mọ́sálásí kó sàwọn sí wọ́n wá dì yún wọ́n fẹ́ gbẹ́ lójú inú wọn tún dì wọ́n wá ẹsẹ̀ wá lọ bẹ̀rẹ̀ ti ibẹ̀ ni ìgbà wọn ni dí àgbọ̀ndé ó ti yé báwọn pẹ̀lú tajíà rẹ̀ bí ṣe gẹ̀ ẹ̀hún náà ni òun náà gba jígà ọ̀sọ̀ jígà sàárè ìdí àgbọn. bàbá Ajibayo Alaya first diamond àwọn náà ń bẹ́ẹ̀ àwọn náà gbẹ́ sàárè àwọn olówó ńláńlá ni wọ́n gbẹ́ sàárè Shehu Yahya àwọn olówó ìlú àwọn tọ̀nkùlú ìlú èèyàn ńláńlá pàtàkì àwọn ni wọ́n gbẹ́ sàárè Shehu Yahya Shehu Yahya tàwáwì wọ́n bá wọ aṣọ bùbá ọ̀tọ̀ ni tán bá wọ ṣòkòtò ọ̀tọ̀ ni tán bá wọ tìsàlẹ̀ ọ̀tọ̀ ní bùbá ọ̀tọ̀ ń ṣòkòtò ọ̀tọ̀ ń sàlẹ̀ wọ́n bàbá Sheikh Yahya wọ́n wọ́ṣọ tuntun
wọn ò sì ní wọ tòmásì ọ̀tọ̀ọ̀tọ̀ ní àwọn ọmọ àwọn ah irú ìṣẹ̀dá òní àtúndì ọ̀tọ̀ bùbá ọ̀tọ̀ ṣòkòtò ọ̀tọ̀ wọn sì dé fìlà wọn kàn rọra gẹ fìlà báyìí náà ni àmọ́ fi gbogbo ọjọ́ ayé wọn ṣe tọrọ oúnjẹ wọn wá kú òkú wọn wá ní ìju òkú olórí ìlú lọ torí pé olórí ìlú tápò ní ìwúrà lọ́wọ́ gbẹ́sàárì ètò wọn. Masha Allah. kí ló tó wá kú kí là ń wá kí là ń wá Qasim. Hayakumullah. pàápín rẹ̀ náà nù ká pé olórí ìlú odidi ìdí àgbẹ̀gbẹ́sàárè vice president fáfá olówó ńláńlá bàbá wa láyà àwọn olówó gbà náà tí ò sẹ́ni ọ̀tẹ̀ wọn wọ́n gbẹ́sàárè láwọn èèyàn ńláńlá wọ́n du òkú wọn ọ̀yẹ́ ni ó lo 65 years láì ó sì kọ́ lé 65 ọwọ́ agbẹ́sàárè ṣéwì àyà tún ọ̀kan lé ẹyọ kan ọwọ́ náà wo nǹkan ṣéwì àyà tún ọ̀kan lé kan tí a bá ní gbogbo ń táwọn gbogbo eléyìí sùkúrúfàlẹ̀ hayati dunya àwọn onídìí eléyìí alkiyama làwọn nídìí ó di mélòó ó di mẹ́ta bẹ́ẹ̀ ti máa rí nu lọ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tá a sì padà rí ìgbẹ̀yìn wọn tó dáa èèyàn ni wọ́n bá ti wá lóhùn wọn dára táwọn àfáàtà náà dá yóò dáná táwọn àfáàtà náà dá gbogbo àfáàtà bá lóhùn fẹ́ dára táwọn àfáàtà náà dá ọ́ dá ọ̀nà táwọn àfáàtà náà dá. Masha Allah. tó bá lọ wọṣọ táwọn àfáàtà náà wọ̀ ó sì gba ẹ̀tẹ́ táwọn àfáàtà náà gbà wọ́n bá lọ fẹ́ gun ọkọ̀ táwọn àfáàtà náà gùn rí ó sì gun àbùkù àti ẹ̀sìn táwọn àfáàtà náà gùn rú ẹ̀ tí wọ́n fẹ́ sin táwọn àtànú òsín náà lọ́dá wàhálà ilẹ̀ wọn lọ́dá fìtínà ilẹ̀ a máa rán ara wa létí a sì máa sọ̀rọ̀ fúnra wa Ọlọ́run sọ fún Ànábì Muhammad wípé wasbir nafsaka ma'al ladhina yad'una rabbahum bil ghadati wal 'ashi yuriduna wajhahu wa la ta'du 'aynaka turidu zinatal hayati dunya wala tuti man aghfalna qalbahu an dhikrina wa awa'u wa kana amruhu ìgbà tí àwọn olówó Madina àwọn tálíkà àwọn olówó Madina àtàwọn ọlọ́lá àtàwọn olówó wá bá Ànábì wípé Ànábì ij'al lana yawman walil fuqara yawman fún àwa lọ́jọ́ kan tó máa kọ́ àwa lẹ́yìn Islam tó máa kọ́ Al-Qur'ani fáwọn tálíkà náà lọ́jọ́ kan a ní máa jòkó pẹ̀lú àwọn tálíkà ọkọ̀ sí mọ̀ tẹ̀lé mi mọ́ ni a ní máa jòkó pẹ̀lú àwọn tálíkà yóò torí lágbàjá tàà jòkó jẹta yín rùn sí mi ọ̀fọ́sọ́ rẹ̀ pàṣẹ àwọn olówó kó máa jáyọ̀tọ̀ ẹfà òrùra yọ̀tọ̀ káwọn tálíkà máa jẹun lọ́tọ̀ ọjọ́ kọ̀ọ̀kan káwa ọ̀tá géèyàn ńlá tọ́lọ̀ ń kẹ́ kágọ́ Ànábì ni wọ́n gbọ́ wọ́n ètí dìde tọ́lọ̀ tí ni wọ́n gba sẹ́ńjì wọn wasbir nafsaka Ọlọ́run ẹgbà sẹ́ńjì má jẹ́ wọ́n lọ wọ́n sí Ọlọ́run wasbir nafsaka àwọn tí mo fẹ́ kí wọ́n Ànábì ojú kó ti ọ̀rá wo lówó ni olùsí ni wọ́n ojú wó kò wókó ó ti bá wọn owó ọlá tí ń bẹ lọ́wọ́ wọn àtowó tí ń bẹ lọ́wọ́ wọn gbogbo wá ìtọ́wá sí fún wọn kò ní ràn wọn àwọn tí mo fẹ́ kó ojú kó ti alladhina yad'una rabbahum bil ghadati wal ashi àwọn tán wá mọ́sálásí láàárọ̀ tán sì wọ́n rànlẹ̀ àwọn olówó tó wọ̀ ráyè wọ́n bá kásùbà tó tún lọ́la àwọn tí wọ́n ń jòkó tí ọ̀tẹ́ ẹjọ́ ń bẹ ń gbogbo ìgbà ọ̀dọ̀ ẹni wá ojú wọn ni wà yìí ń ṣẹlẹ̀ ojú wọn ni gbogbo nǹkan ṣẹlẹ̀ àwọn náà tẹ̀lé ológun àwọn olówó ni àwọn òní kankan yuriduna wajhahu wọ́n retí ojú rẹ̀ èmi Ọlọ́run gbà wọn olówó láyé àmọ́ wọ́n retí èmi Ọlọ́run wala ta'du aynaka anhum wá gbọ́dọ̀ sẹ́ẹ̀tì ojú rẹ̀ sọ́dọ̀ la ta'du aynaka anhum má sẹ́ẹ̀tì ojú rẹ̀ sọ́dọ̀ olówó látàdú àyínáka má ganu síbẹ̀ má gajú sọ́dọ̀ olówó. látàdú àyínáka àníhùn. ẹ má ganu sọ́dọ̀ olówó ìdí Al-Qur'ani ọ̀dọ̀ àwọn tálíkà ni ẹ ganu sí. tùrídù zinatal hayati dunya. torí pé ọlá ayé lọ ń wá lọ́dọ̀ wọn. àgìfálì náà kàlíbàhò àwọn dékèrè náà. má tẹ̀lé àwọn àtọ́jẹ pé àgìfálì náà kọ́líbàhò àwọn dékèrè náà. àwa a ti gbé ọkàn rẹ̀ kú lọ́dọ̀ àkọ́rán ti wa. àwọn tẹ̀ ń lọ lè ganú ti lọ́dọ̀ àwọn ọ̀rán tí ó lọ́hùn. farabalẹ̀ ayé àwọn ẹni ayé ni wọ́n. ẹ wá dúró owó tí wọ́n bà náà rọ̀lẹ́ wọ́n náà fẹ́ yà fà ní. Masha Allah. àwọn ọ̀ráyè tiwa àwọn ọ̀ráyè tọ́lọ́hun ẹ̀yin lẹ́ ń wọ́n wọn kí lẹ́ ń fa wọn túláàsì ẹ wá ń fi Al-Qur'ani lé wọn kí
Wala bẹ́ẹ̀ fàdúrà lé wọn kí. Mani agifalina qalibahu adhikirina. Inú Ramadan. Lákà ní tó yẹ kó o fún tálíkà tí tálíkà ó fi dèèyàn ńlá tọ́lọ́ wọn fi sàánú rẹ̀ ọ̀rọ̀ ni aráyì ẹlò ògùn ọlọ́mọ ní àṣírí kan tí fún yín ó ti wá wàá dẹ̀ fún yín láṣírí yẹ ẹja sọ̀rọ̀ ẹ̀ à ń tanra wa. Àfáà mi inú Ramadan òun ni mo dà wọ́n láàmú. Àwọn tí wọn ò ní tọ́lọ́run ṣe yóò mọ̀ dà wọ́n láàmú. Bàbá tiẹ̀ dà wọ́n láàmú yìí wọn kò sábúrú mẹ́. Masha Allah. Léyìn àfáà tí ń pe àwọn olówó wípé ẹ wá dá sí ọ̀rọ̀ Ramadan ọgbọ́ Ayakumullah. bí èyí tí àfáà Amadu Al-Fulani ń ṣeun ọ̀sáburú mẹ́ èyí ò yàtọ̀ Naam. lẹ́yìn tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ alhaku an yukol irú èyí tí àfáà Ọlárẹ̀wájú Al-Fulani ń ṣe ni ọ̀sáburú mẹ́ ká pe olówó wípé mú owó wá ká fún àwọn mùsùlùmí ọ̀sáburú mẹ́ sponsor ètò Ọlọ́run fáwọn mùsùlùmí a fẹ́ ṣètò rédíò a fẹ́ ṣètò online a sì fẹ́ hà nǹkan fáwọn èèyàn ká lọ́dọ̀ olówó ká sọ fún wípé a gbé iṣẹ́ Ọlọ́run wá bá ọ̀tọ̀ torí pé ó fẹ́ ná fáwọn mùsùlùmí ni Ọ̀tọ̀ nìyún. ọ̀tọ̀ níyùn èyàn kọ́ là ń wí kò sí ìyún inú èyí tá à ń wí eléyìí dáa ọ̀sáburú mẹ́ Ayakumullah. ara ṣẹ́ Ọlọ́run lèyìn wà àágbárú ẹ̀ lọ́dọ̀ olówó ká sì gbà bẹ́ẹ̀ ká sì ná fọ́lọ́run bẹ́ẹ̀ àá ṣe bẹ́ẹ̀ àmọ́ wípé àwọn ń lọ lè fún olówó lọ́rùn wípé bí ọ̀sà ìra mọ́tò fún mi bí ọ̀sà ìkọ́lé fún mi bí ọ̀sà ìṣe nǹkan báyìí fún mi sọ ma pọ́ yàtọ̀ fún ẹni tí ń gba nǹkan fún iṣẹ́ Ọlọ́run ó ti yé báwọn torí pé ọ̀rọ̀ sì lágbára bó o ti wí òun tí ń bá yìí tẹ̀lé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní padà wọn á wò pé eléyìí bá torí yìí ń lẹ́rìí nínú àdìsí ànábì. Allahu alaihi wasallam. Naam. Wala tuti'. Man aghfalna qalba wọn dìkì àwọn tá a ti gbé ọkàn wọn kú lọ́dọ̀ wa ọ gbọ́dọ̀ tẹ̀lé wọn. Wataba awa. Àwọn olówó tó yẹ pé ìfẹ́ ẹnu ni wọ́n ń tẹ̀lé ó nífẹ̀ẹ́ ẹnu ni wọ́n. Waka ana Amúrò fòròtà